mo rí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ń bu ẹnu àtẹ́lu ààrẹ Bọ́lá Ahmed Tinubu nípa nǹkan tó ṣẹlẹ̀ ní Rivers àti ọ̀rọ̀ Natasha senate member tí wọ́n suspend for 6 months yẹn. àwọn kan sọ pé Tinubu bá yé jẹ́ ó fọwọ́ agbára máwọn ó fọwọ́ lọ́wọ́ agbára ó ṣe kíní kan. ẹ má jẹ́ kí n tàn yín, gbogbo wa la náwó nípa bí Nàìjíríà ṣe bàjẹ́. ní ayé Ọbásanjọ́ mo yé ayé àjẹbá táwọn kan jẹ, power lókè, power láàrin, power nsàlẹ̀. ayé Ọbásanjọ́ mà ní wọ́n máa yọ Ládọjà láìṣẹ̀ tí bàbá Adédùbú tó di kò òṣèlú kankan mú, tó jẹ́ bàbá sàlẹ̀ àwọn ọmọ gànfẹ́ tó dẹ̀ pàṣẹ kí wọ́n yọ gọ́vnà. ó dẹ̀ yọ tí Ọbásanjọ́ wà láyé ń gbà yẹn, tí Ọbásanjọ́ ló wà lórí oyè kí Ọbásanjọ́ rí sèṣì. Ọbásanjọ́ tó wá di saint lẹ́ni, bàbá tó di saint lẹ́ni tí wọ́n ń sọ̀rọ̀ sí Bọ́lá Ahmed Tinubu. ẹ dá mi lóhùn, kí ni wọ́n rí sèṣì? wọ́n ṣe bẹ́ẹ̀ bá àwọn ọmọ ni. mọ nǹkan tó Fáyọ̀ṣe rí ojú Fáyọ̀ṣe lórí lẹ́kìtì tó yẹ kó parí ìjọba ẹ̀ lákọ̀ọ́kọ́ ní ìyẹn Fáyọ̀ṣe tí bá yọ Ọbásanjọ́ ẹ̀ náà ni. nígbà tí power tí wọ́n ń jẹ ayé power, nígbà tí ìgbà yẹn náà ni bàbá Bọ́lá Ahmed Tinubu jẹ́ president tó Ọbásanjọ́ ò san allocation wọn fún wọn ní Lagos state. Sọ̀rọ̀ ńgbà yẹn o. nígbà tí PDP ń rèé ńgbà yẹn, power lókè, power láàrin, power mi kì í sọ APC o, mi kì í sọ OPC, mi kì í sọ APC. ńgbà yẹn àwọn kánsílọ̀ àdúgbò mo yẹ ilé tí àwọn kánsílọ̀ àdúgbò tú, kánsílọ̀ lásán, kánsílọ̀ mo yẹ ilé tí wọ́n tú tó fi power tú, tó máa gbàyàwó ìyàwó, tó máa báyàwó ìyàwó sùn, tó máa náwọn lọ campaign. mo yẹ obìnrin tó kù ní ọkọ ẹ̀ torí tiwọn, power lókè, power láàrin, power nsàlẹ̀. so òní sọ pé gbogbo ala náwó ń bẹ̀ bí Nàìjíríà ṣe bàjẹ́. so kẹ́nikẹ́ni ní má jáde pé wọ́n ti bá ayé, pé APC ti bá ayé jẹ́ ọgbà kan kan nígbà tí ayé gbàtẹ́yìn náà tíjọba wà lọ́wọ́ yín ṣe ẹ̀já ayé àjẹbánu ni. ọjà mi lọ àṣà gbé láyé gbà yẹn ìbò ẹ̀bẹ́ ilẹ̀kọ́ bẹ̀rẹ̀ ká máa gbé àpótí àṣà, àmà ní àṣà ti gbé. tẹ́ẹ̀ ǹjẹ́ ká dìbò tá máa dìbò lọ́wọ́ báyìí táwọn gẹ̀fẹ́ máa dé igbó tá máa ya láyé gbà yẹn, power lókè, power láàrin, power nsàlẹ̀. so ẹ wá ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé saint ní ilé ni, tí Ọbásanjọ́ ló wà ní president ń gbà yẹn, tí Ọbásanjọ́ ló wà ní president ń gbà yẹn. mo yé èèyàn tí wọ́n pa nígbà tó bá sí wọn president, kì í sùn ló pa wọn kò mọ́ pẹ́ o. bọ̀ ǹjẹ́ a rí ojútùú sí ìdájọ́ wọn, ìdájọ́ pa àwọn tó pa wọn lẹ́nu. ìdálùwà ní gọ́ọ̀mẹ̀ntì gbà tó ń pa Bọ́lá Ìgè, ìdálùwà ní gọ́ọ̀mẹ̀ntì gbà tó ń pa Sẹ́fúnṣọ́ Williams ni, ìdálùwà ní gọ́ọ̀mẹ̀ntì gbà yẹn ló bí Ọbásanjọ́. kí ló dé tí òfin lọ power láti rí pa àṣírí àwọn ènìyàn tú? so everybody wants to be saint lẹ́nu. so gbogbo ala náwó ń pa bí Nàìjíríà ṣe bàjẹ́. so tí Nàìjíríà bá dẹ̀ fẹ́ dà, ojúṣe gbogbo àná ni, gbogbo àná làájọ dìtámì pé a fẹ́ tún orílẹ̀-èdè wa ṣe. ẹnikẹ́ni ò lè bá wa ṣe, òyìnbó ò lè wá bá wa ṣe láti Amẹ́ríkà wá láti UK, àwa la máa dá mi. look at Burkina Faso today, very young man ni president wọn tó ń bẹ̀ ṣe, very young. ó dẹ̀ dìtámì pé no, mo fẹ́ tún country ní ṣe. mo wo meeting kan tó ṣe pẹ̀lú Russia president rẹ̀ máa ń sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ jìkàjìkà pé no, I want to liberate my people, I want to liberate my people. ṣe bí yẹn ni ẹ. so àwọn náà la máa dìtámì pé a fẹ́ tún country wa ṣe. gbogbo ala náwó ń bẹ̀, gbogbo wa la náwó ń bẹ̀ níbi tí country dey do. that is just the truth. this is Adomade. Bye for now. Ade Omo Ade, advocate for the masses.